بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وموالاه. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ẹsẹ ẹgẹ bí àsìkò tí kò tó nǹkan ẹsẹ ọgbọ wa lákọ̀ọ́kọ́ tí èèyàn bá kú láyé tàbá rí àwọn kan tí ẹni àwọn fẹ́ ṣe jámù tabarru'ati fún kò sì máa ní nbẹ kò sí èèwọ̀ nbẹ láti ṣe but a gbọ́dọ̀ sọ di sunna tí gbogbo wa gbẹ́sẹ̀ lé tá a sọ yìí pé ẹnìkan bá ti kú ẹ máa wá ẹ máa ṣe jámù tabarru'ati fún mímbà bíi musaada àwọn tí aramil àwọn opó àti àwọn ìtàn kò sí wọ̀n bẹ́ẹ̀ torí gbogbo intẹ́sìfikọ́ wa náà òun náà ni pé ká ran àwọn ọmọ òrukàn lọ́wọ́ intẹ́sìfikọ́ wa náà ni pé ká ran àwọn opó lọ́wọ́ láti yọ wọn kó nu wàhálà tí wọ́n kó sí lẹ́yìn ìgbà tí ọkọ wọn kú bàbá wọn ọmọ òrukàn lẹ́yìn ìgbà tí bàbá wọn kú lóògùn ìgbà tí Islam ti fẹ́ yẹn kọ́ wa mímbà bíi pé aṣèjámù fún yín pé tọ́ a mà nípa tó kú yìí a sì mọ̀ pé bóyá ó jẹ gbèsè tàbí kò jẹ gbèsè but ẹ̀yin tó fi ilẹ̀ kìí ṣe pé bóyá àwọn fámìlì ẹ̀ ní nǹkan kan tí a lè sọ yìí pé wọ́n dì mú àwọn ẹ̀rí torí àwọn èèyàn máa béèrè pé kílẹ̀ rí yín a sì mọ̀ yìí pé tí a bá fẹ́ sọ̀rọ̀ a fẹ́ fi ẹ̀rí tì lákọ̀ọ́kọ́ ẹ̀rí pé ọkọ̀ọ̀kọ̀ yàtọ̀ sí pé à ń ṣe ń jẹ́ fókù o kakọ́ clarify yìí. tọ́lá kan bẹ́ẹ̀ rí i pé sinawo lè jáfa tààmà pé oúnjẹ ẹni kó ṣe ń jẹ fókù nígbà tó kù bá kú tí wọ́n sì wà láàrin ìjọ mẹ́ta tí pé wọ́n fi sọ pé ẹ ṣe ń jẹ fún un láti jẹ́ yí pé wọ́n fi rọ̀ wọ́n lọ́rọ̀ páwọn tí ń ṣe wàhálà ni. bàbá náà ni ẹ ṣe ń jẹ fókù níbi tẹ oúnjẹ náà tá à ń sọ yìí mímbà bíi tá à ń pè maqsadu shar'i náà téèyàn bá lówó tó bá fọ yín pé ẹ fẹ́ràn jẹjẹ tí ò ló jẹ tí ó ṣe kò sì máa ń níbẹ̀ kọ́sá ti ẹni tí maqsadu shar'i pé káwọn ọmọ bì sí pẹ̀lú pé wọ́n ṣe ń jẹ àwa ni ká ṣe bí oúnjẹ ó ti dọ́dọ̀ wọn àwọn náà á fẹ́ ẹ dákun ẹ gba owó ìlọ ẹ dákun ẹ fi ra oúnjẹ jẹ láàrin ara yín kò sì máa ń níbẹ̀ kò jẹ́ kọjá pé náà sùn oúnjẹ láàdìmú náà sùn harfiyyun rárá kòzada náà yẹn la máa pè maqasidu shar'iyya nínú àwọn nǹkan tí àwọn ṣẹ̀ríà gbé kalẹ̀ ní kí wọ́n má bọ̀rọ̀ kí wọ́n fọ̀rọ̀ gùn tó ní ìfẹ́ kọ́rọ̀ jìnnà bí n bá bi pé àwa oúnjẹ yẹ kìí ṣe pé a fẹ́ pé musaada fáwọn tí wọ́n kú fún káfí fàyẹn náà mú kọ́ dé àsọ́ọ̀bà mu amúrún yasugalu sẹ́yìn pé ẹsẹ̀ pé amúrún yasugalu pé n tó kíp wọn bí sì nìyẹn àwa di pé lẹ́yìn ọ̀rẹ́ yìí tá a sì tá a ziyata a sọ pé àwọn kìíní yìí wọ́n ní bùkátà sáwọn nǹkan tí wọ́n fi ní nu o tí wọ́n fi ní problem tí wọ́n fi ní àǹkan àwọn ènìyàn náà pọ̀ tá a lè ṣe ìsìnbàtọ́ tù bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn oníṣòwò fi kí wọ́n ṣe ìsìnbàtò Quran sọ fún wa yìí pé la'alimahu alladhina yastanbitunahu minhum nínú ẹ̀dá àdìsọ àbí Qatada radiyallahu anhu tí wọ́n gbókùdé wọ́n ti yàbí bijanazati wọ́n gbókùdé wọ́n sọ pé kánàbí òkè òsìlá ó ní alẹ́ àlẹ́ èdè ṣé ọjẹ́ gbèsè bí wọ́n ní kò jẹ gbèsè ó kírun wọ́n tó gbé méde tí wọ́n fi sọ pé ilé ọjẹ́ gbèsè nígbà tí ẹ̀sìn ọjẹ́ gbèsè àbí Abu Qatada àbúrò aláàánú àjùmáyìn ó sọ yìí pé aláyàdé nù ó èmi ni màá san gbèsè rẹ̀ tọ́jẹ́ wọn ò sì ìsín bẹ́ẹ̀ ni ó lè bẹ̀rẹ̀ ìṣẹ́ gbèsè ẹ̀ àdúgbò sọ pé bìlì wà fá ṣé ọ̀sán gbèsè ẹ̀ ó ti di kíní sí Ọlọ́run oníbẹ̀rẹ̀ bìlì wà fá máa pé àdéhùn mi fasọ́lá alẹ́ Rasulullah sọ̀sọ̀ ànábì sì kírun sí la mẹ́bà bíi ilé wọn bá ní ẹnìkan jẹ gbèsè àbí a máa há lu òkú tàbí a máa há jẹ àwọn tó kù fílẹ̀ kí ni máa ní àbẹ́ ànábì gbà fún kí kọ́sàn gbèsè ó sì kírun sí la ó bẹ̀ pé há jà àwọn fámílì òkú àbókù gangan fún ara rẹ̀ ká tó béèrè kíni àwọn tó fílẹ̀ lẹ́yìn náà àwọn rìwáyà tó pọ̀ yìí pé dìnnàrà nílùú filẹ̀ àwọn kan ní sabatasha náà ní ọ̀jẹ̀ àlàkùlẹ̀ máa ìkìláfì rìwáyà ti ń bẹ́ẹ̀ kódà àwọn oníṣẹ́yà kan sọ pé àdìsí yẹn wà mọ̀nsóhó pẹ̀lú tí ń bẹ́ẹ̀ nù àdìsú Tirmidhi bọ́tí nǹkan kan náà ní Tirmidhi náà òǹtọ́kàn ìyàtọ̀ ẹ̀ ní pé nígbà tí wọ́n ní ànábì ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tí Ọlọ́run wá ní tí walamma fataha alayhi futuh walamma fataha Allahu alayhi futuh nígbà tó Ọlọ́run wá ní káyọ̀ ọgbà tó di pé àwọn
nǹkan ó ń dé àmísà sáà wọn sọ pé ana ọlá bẹ èmi mọ lẹ́tọ̀ọ́ láti ṣàgbéṣe ẹ nítorí àlọ́ bí gẹ́gẹ́ sọ pé mo gbọ́ bùkátà ẹ tó kú abo náà ló sọ pé sinna wílẹ̀ àlìjẹ́ afárá tó àmọ́ nítorí náà bùkátà yàtọ̀ sí aṣèǹjẹ fún yàn fákùn bẹ́ẹ̀ náà mà àárín àgbọ̀ bùkátà kù àti pé aṣèǹjẹ fún àwọn tí wọ́n ń ṣe kínní aṣèǹjẹ fún wọn nígbà tó kúkú tí wọ́n bí sí pẹ̀lú ẹkún àgbọ̀ bùkátà wọn nígbà tára wọn balẹ̀ tí wọ́n rí pé nǹkan bẹ lọ́rùn wọn àbí kíni ẹ máa jẹ bó lẹ́ẹ̀ ti máa ṣe kínní àbí sọ̀tọ̀ sọ pé anáwà káfílì àti kàtẹ́ gbogbo ẹni tó bá ní mo ṣe ìwáwò yẹtí kàtẹ́ owó tá a bá ṣe fún a ṣe ìwáwò wọn nìyẹn àgbọ̀ bùkátà wọn ni wọ́n kọ́mọ́jẹ̀ yìí pé wọ́n sọ̀rọ̀ gẹ́gẹ́ bí náà wọn a lè máa ṣe fún ní gbogbo àsìkò bá ń bì. ẹ ṣeun a ní fẹ́ káwọn èèyàn máa ṣe ń gbogbo àsìkò yìí pé kíní kàkiri ara tí a sọ yìí pé àdọ̀rùrọ̀ tó kọ́dá pé kọ́dírì ara ẹnu kọ́dírì àbí kọ́dárù tí ọba tó náà lágbó bùkátà gbogbo tá a bá ti ṣe ìgìnà wọn nípa wọn ó lè máa tọrọ kiri ó ti parí a sì bẹ́ kọ́ máa jẹ́ pé gbogbo òkú tó bá ti kó wáyé máa ṣe tàbárọ̀ àfi ilá ẹ̀ńdà alhaja. jazakumullahu khairan. akana sọ pé àwọn tó jẹ́ bí alààyè wọ́n ní bùkátà sí láti máa lákòrè àsọ̀rọ̀ wọn tí wọ́n jẹ́ àwọn àfa àti pé àfa yìí o tálíkà ni ká máa dìde sọ̀rọ̀ wọn sàǹfààní pọ̀ jù pé má tó bá kú. bẹ́ẹ̀ ni ara tó yẹ kájọ pé ra wa ṣàkíyèsí nìyẹn kì í ṣe ìgbà tí èèyàn bá kú láyé náà láti máa sọ pé à ń ṣe kínní ká máa ṣe lẹ́yìn ọ̀dà kódà kò yẹ ká gbàgbé dáadáa tó ṣiṣẹ́ nípa àní ó ṣe dáadáa lé ayé ọ̀táwọn èèyàn sọ náà ó fi súnà máa ń èèyàn ọ̀káwọn èèyàn ní kínní kò yẹ kí ìdílé rẹ̀ ó parẹ́. àwa tí irú àwọn àáfàá bẹ́ẹ̀ bá kọ́ àtàwọn tá a tún jẹ́ àwọn tá à ń gbọ́ wà sí wọn ó yẹ ká pàtàkì wọn. lójú ayé wọn gangan ni àwòlá nígbà bí àwòlá ní ká tọ́jú wọn ká tó máa tọ́jú wọn nígbà tí wọ́n bá kú láyé ká má jẹ́ pé fámìlì wọn parẹ́ gbogbo owó tí wọ́n sì kí ọwọ́ tá a máa ná fẹ́lẹ́rí tá a máa lọ fi mutí tá a máa fi gbóbìnrin kiri tá a máa fi ṣe kínní owó ìdúró lápò wa àwọn tó lọ́n fi sábà bí wọn náà wọ́n ní ẹ̀tọ́ lórí wa tá tó yẹ ká máa fún wa ipe kódà owó tó yẹ kọ́ ná fẹ́lẹ́rí tí a pẹ́sọ́nà mẹ́wàá pé tó bá jẹ́ pé lérè ni lọ́nà sí 100,000 lọ́nà fún lọ́mú 10,000 fún ẹni tó lọ́n fi sábà bí fún ọ mẹ́mbà bíi pé òfin mòrin náà fọ́ lọ́nà pé olólọ́n fi sábà bí mi ara kínní ara dáadáa ni tí a bá ìsọ̀kú tán tí a bá wà láyé mẹ́mbà bíi àwòlá tí a bá tó kú tán náà kò sí wọ̀ bẹ́ẹ̀ ká má gbàgbé. jazakumullahu khairan shukran jazilan.